Africa Content TV. Salu ala Nabi Karim. Sallallahu alayhi wa sallam. Salu ala Nabi Karim. Sallallahu alayhi wa sallam. Ẹni tó bá nífẹ̀ẹ́ Ọlọ́run ọba kó bá mi gbé tóbi. Allahu Akbar. Ẹni tó bá mọ̀ pé nítorí Ọlọ́run ọba lòun ṣe wá síbí kó bá mi gbé tóbi. Allahu Akbar. Ẹni tó bá wá mọ̀ pé Ọlọ́run ọba ju òun lọ kó nìde lórí ẹsẹ̀ kó gbé tóbi. Allahu Akbar kabira. Ọlọ́run ọba ló mọ ohun gbogbo, òun ló dẹ̀ lè ṣe ohun gbogbo. Kò sí ewé kan tó máa jábọ́ lára igi tí àṣẹ Ọlọ́run Elédùmarè ò sí ńbẹ̀. Ìrìn tí mo rìn wá bí lénìí, wàláì kò sáyè, kò sá Ìbàdàn láti ń bọ̀. Mo kú Ìbàdàn, mo lọ sẹ́kọ̀ọ́ lọ ṣe mítì. Mo ṣẹ̀ṣẹ̀ tó wá padà wá sí abẹ́. Mo mọ bí gan nínú àwọn ọmọ ọ̀gá mi kan ni mo pè pé kó dúró dè mí ní Governor House tó fi mú mi dé ibi. Ọlọ́run ti kọ́ pé mo máa wà ní. Ṣé ó ti yẹ easy? Mo lè ti máa rí mi kémi máa mọ̀ wọ́n kí n máa gbórin wọn, but first time tẹ́mi máa fojú kọ́ wọn ni. Ṣẹ́dẹ̀ rí ẹ ti ṣe wáàsí kan, èèyàn tó bá máa gánú ayé ṣóyè yín sí tó bá ti ń gbọ́ wọ́n ní wọ́n pé ìyọ̀kọ̀ tó bá ti lè lísìn sí kò ní gálé ayé o, wàláì. But tó bá ti mú etí ẹ̀ kó mbẹ́ ọ̀ ṣe lọ mẹ́rin tó wà lélẹ̀ kọ́ máa bu, ẹ ti understand. Èèyàn máa ṣe tiẹ̀ fọlọ́run and do your best and leave the rest. Ìkọ́ tó máa mú èmi láti máa ṣòro mọ́nlé ayé mi kọ́ ló ń pè mí sọ̀rọ̀. Kò dẹ̀ sí ìkọ́ tó ń bè mí lẹ́rù. Ẹni tó bá ń bẹ Ọlọ́run bàbá kò ń bẹ ẹ̀kọ́ mi. Ìwọ tó bá ń ṣe ìkọ́ tí ò dáa, wàá mọ̀ lọ́kàn ara ẹ̀ wípé ìkọ́ tó ń ṣe kò dáa. Either is good or is bad. Oníkálukú máa kẹ́rù ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ṣẹ́rí mo ye jókòó ń bẹ yẹn ni mò ń bá wọn tèmi sọ̀rọ̀. Ṣòye yín ó ní ìkọ̀tà sọ tí mo mọ̀ pé wáàsí yẹn ó máa wáyé àtọ̀rọ̀ tẹ́ máa sọ. Respect ti bá dẹ̀ lè fún bàbá wàláì ni mo gbọ́dọ̀ fún yín ní orí ìdúró. Ìgbà tẹ́ sọ pé ẹ fẹ́ mú máìkì wá bá mi, ṣé màá sọ fún bàbá yìí pé mú máìkì wá bá mi ni? Ọlọ́run jẹ́ kí ríru ẹ̀ ẹ ti understand sí i. Ní ọ̀kan ti tèmi, ẹ̀kọ́ tí máa ṣe fún wọn ó wà lọ́kọ̀ ti tèmi. Bọ̀ lórí ìjókòó ń bẹ̀ yẹn tí mò ń bá deputy sọ̀rọ̀ tó ń fetí kóra wọn létí, ṣóye yín sì wọ́n ní kí n kó 2 million fún wọn sí. Bọ̀ ní ti tèmi, ṣóye èmi Ọlọ́run àwọn iṣẹ́ Allah. Jọ̀mọ́ ẹ bá wa sọ pé Ọlọ́run tóbi. Allahu Akbar. Ẹ bá wa sọ pé Ọlọ́run tóbi. Allahu Akbar. Ẹ jẹ́ ibẹ̀ lẹ́ẹ̀kan sí. Allahu Akbar kabira. This is how Alhaj Muslihuddin Akinsanya Ayinde MC Oluomo has been doing. Tẹ́ ẹ bá dẹ̀ yí báyìí padà, èmi fi Ọlọ́run dá yín lójú wípé gbogbo ìgbà tí bá ń délé mọ́ bá mu. Àmín. Wọ́n kó union NURT, wọ́n bọ́ sí kinní kan, gbogbo bí nǹkan bá máa bọ́ sí láyé ojú ọwọ́ yín ni ó máa wà. Àmín ya Allah. Àbí tí ò bá sí Kùránì mọ́, èyí kúrò lọ́rọ̀ àtẹnujẹ, ó kúrò lọ́rọ̀ pé tàfà ti ń ṣe wallahi summa billahi. Bàbá oníwàásí àgbáyé fi ayọ̀ ọkàn kọ́ wa. Alhamdulillah. Bá a bá fẹ́ pọ́n èèyàn lé lánìí yóò fún wa nírú tá a ní. Irọ́ gbogbo ohun tí bàbá bí tí wọ́n tọ́ pátá, ayọ̀ ọkàn lọ ga gbogbo orí ayé pátápátá. Bàbá MC wọ́n ní láti àpanupọ̀ àwọn bàbá tí wọ́n jẹ́ àwọn olóyè àwọn. Wọ́n ní for today, for this moment, they are dropping 2 million naira for Alhaja. Wọ́n wá ní yàtọ̀ tún sísá àwọn nìyẹn o. Ẹ wù ẹ̀dá 2 million lásán lẹ́lòmí ò fẹ́ fún yín, yóò gẹ̀ẹ́sìn wọnú ọ̀lù ìwà ni. Wallahi. 2 million kẹ̀ 1 million ẹ̀sìn ní ògùn wọlé, orí ẹ̀sìn ní òjò kó tó pé ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn sọ àfáà mò ń gbọ́ yín. Kò sì ní mọ̀ yìí pé ayé yàgò fún mo gẹ̀ẹ́sìn rí. Ẹni ó bá gùn lọ́wọ́ náà wọ́n ó máa kí. Ṣùgbọ́n o ẹnu ṣe méjì ẹnu èèyàn. Ẹni ayé gbégun ẹlẹ́dẹ̀
kó yọ̀ ní mọ̀ọ́ba torí ẹni wọ́n gbé gẹ̀ẹ́sì kó jìnnà sílẹ̀ lẹ̀. Allah. àdúrà mi sọ́lọ́run bàbá ni wípé bí ó bá ń rọ̀ bí òjò bó bá ń ràn bí òrùn kí ni nǹkan náà ìbínú ọlọ́run kò ní dé orí yín. Àmín. ẹ̀yin nìkan kọ́ bàbá o àti gbogbo ohun tó ń tóbi lára yín Àmín. yàtọ̀ sí pàápàdé yín ibo lèyìn ó ti pàdé bàbá Kúdí Ẹlẹ́tì téèyàn ò ní mọ̀ pé òun sàmì ń jọ náà Allah. ó tiẹ̀ wá pàdé Kókó Zaria lórí TikTok ọlọ́mọ iye ẹ̀dá tó ti soríire lára wọn La ilaha illallah. Kókó Zaria ẹ̀ ní máa padà sí aburú. Àmín. bàbá àwa wá láti Ìbàdàn ìtẹ́ ẹ máa fún bàbá yín ó wà sí àgbáyé kìí sojú agbolẹ̀ tí máa sọ ọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan wà níbi tó yẹ pé wọ́n ń bínú orí mi ẹ̀ get ìdí ni wípé béèyàn bá fi lè pàdé irú yín tí ò wá lámì ipò pàdé yín lóde ibẹ̀ yẹn kó lọ bẹ àwọn aráalé ìyá rẹ̀ kó lọ bẹ̀ wọ́n pé ẹ dákun ẹ jọ ẹ̀yin kìíní ilẹ̀ díẹ̀ wàhálà yìí pọ̀ jù lórí òun. Ó ti tanná jù. Alhaji Muslihuddin MC Ayinde Oluomo fún àwa tá a wá láti Ìbàdàn wá bíi 72 òun la wá ọkọ̀ méje la lò. ìyá wa Kíkí wọ́n ní pẹ̀lú àwọn 73 ọ̀tọ̀ ń tí ó tún jẹ́ 74 báwọn ìmọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ ṣe sọ́dọ̀ tiwa o. wọ́n ní wọ́n mú títọ̀dọ̀ tèmi wá nísìn. bàbá Àlífà bàbá Sílé Sheikhu. Àlífà tó ń bá Àlífà ṣe Allah. àwọn tán ní kínní Hey. tán ní kínní Ah. tán ní kínní ní Department of Nakali Hey. Faculty of Jalabi Allah. Yunifásitì inú ilé lọ́dọ̀ àwọn àfa àwọn bìtì kéékèèké bìtì ké La ilaha àyùnú illallah. ń yẹ̀dí akùwákùlùbù ń yẹ̀ tìkù ibi ó parí sínú Àlífà Àsílẹ̀ ètò náà bá ní Àsílẹ̀ lórílẹ̀ ayé lónìí Àlífà àwọn náà jòkó olórí President General fún gbogbo tí já sílẹ̀ nù bàbá èmi ò lè máa tì yín káàkiri pé ẹ máa náwó báyìí ẹ máa ṣe báyìí ṣùgbọ́n yín máa tọ́jú àwọn àgbàlagbà yín mo sì mọ̀ pé bàbá Àsílẹ̀ ó smile kú òun bíi lónìí ẹ bá wa nàka sí bàbá wa MC ẹ sọ pé wàá ṣe Kùránì ara mi èmi fi tí mo ní tọrọ fún yín wọlá pé mi kì í jó èmi kì í sín Wallah. èmi kì í gún èmi kì í lọ bàbá mi kì í jó kì í gún kì í sín kì í lọ gbogbo ntẹni tí ń jó tí ń gún tí ń sín tí ń lọ tí wọ́n ń wá káàkiri inú ilé lọ́lọ́run mú wa bá bàbá mi Àjàní wá sí àgbáyé Alhamdulillah. wọlá àlùbáríkà bẹ́ẹ̀ wọ́n tún láàtún níbi tá a tún tájẹ́ẹ̀tì níwájú the next president